àmà lọ́dọ̀ Ọlọ́run náà kí fídíò yìí má gùn kálukú lórí àkọlé tí mo kọ yìí bàbá wa Sheikh Dawood Alfa Ńlá ta ló ṣe júwe àbí ta ló ṣe ṣàpèjúwe láàfà program yàní tọ́pìkì program mi nù tí wọ́n bá fẹ́ fìyàn júwe àfà ipe ta làfà kafa lana fi dhalika ta'rifan Maulana Sheikh Dawood Abdulmajid Eleha Alfa Ńlá wọ́n tó fún wa ní definition tí ń jẹ́ àfà wallahi àfà ńlá Sheikh Dawood Abdulmajid Eleha wallahi àfà ni wọ́n wallahi ẹni Ọlọ́run ni wọ́n bàbá wòlíì tí wọ́n pè Sheikh Dawood kìí ṣe àràbọ̀ lọ́rùn o wòlíì Ọlọ́run làfà ńlá ìṣesí wọn máa dààmú mi ìwà wọn máa dààmú mi sẹ́rí redundancy gáyàtọ̀ látúndìrak kẹ́dà ló ń wá yọnu àwọn èèyàn òréré kan ní tàà lélẹ́ pàbà láíláí mo fẹ́ kí n rí dùnú lágbájá mo fẹ́ kí n rí yọnu lágbájá mo fẹ́ kí n tẹ́ ẹ bá wá ṣe dìrásà bàbá tà ń sọ yìí gbogbo tẹ́ ẹ bá rí tí wọ́n ń ṣe láyé wọn kì í ṣe nítorí wípé kí n rí yọnu èèyàn bí kì í ṣe kí n rí yọnu Ọlọ́run gbogbo ẹni ó bá ti wá rí yọnu Ọlọ́run dandan ni kó rí yọnu àwọn èèyàn Maulana Sheikh Dawood àfà ni wọ́n eríṣiríṣi ẹ̀gbin ńlọ́kan Sheikh Dawood eríṣiríṣi ìyọnu sí ni ńlọ́ṣẹlẹ̀ sí Sheikh Dawood àmọ́ síbẹ̀síbẹ̀ bàbá ò ṣe bí ìgbà táwọn gbọ́ kódà nínú àwọn tí wọ́n tẹ̀lé jabu ipa wọn sàfẹ́ gòkè tí wọ́n gun èjìká kálukú mọ́lẹ̀ èjìká bàbá yìí ń bẹnu ẹni tí wọ́n gùn bàbá yìí ò fi bínú ẹ̀gbin kàn wọ́n látọ̀dọ̀ ọmọ Markaz ẹ̀gbin kàn wọ́n látọ̀dọ̀ ẹni tí kìí sọ ọmọ Markaz ẹni ó tó fẹ̀gbin kàn wọ́n ẹni tí ò tó fẹ̀gbin kàn wọ́n ó fẹ̀gbin kàn wọ́n kódà ẹni tó yẹ pé bàbá rẹ̀ kò tó kó fẹ̀gbin kàn wọ́n ó fẹ̀gbin kàn wọ́n síbẹ̀síbẹ̀ bàbá ò bínú ẹ wá ní rí nínú ọ̀rọ̀ ẹnu wọn ẹ sì ní rí nínú sísí wọn Maulana Sheikh Dawood tẹ́ fi lo ayé yín tán àbùkù ní kàn yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tí ẹ fi lo ayé yín tán ẹ ní yẹ̀yẹ́ albarka ọlá Maulana Sheikh Adamu níwájú Ọlọ́run gbogbo tí wọ́n ń jẹ́ aṣọ ara yín pátápátá tí ń jẹ́ dùnú yín látòkè délẹ̀ Ọlọ́run ọba mi ò ní fi kankan bà yín nú jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ ní Markaz bóyá jẹ́ ẹ̀ta kọ́hún ọ̀rọ̀ yín gbayì o Ọlọ́run kàn mọ́ sí Ọlọ́run fi àníyàn yín ó fi hàn sáyé Ọlọ́run jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹni yìí sí àlẹ́ ni mi ni nígbà tẹ́ wá fẹ́ parí ọ̀rọ̀ náà tẹ́ wá ní èmi náà fi bàbá Mudir mo fọlá wọn mo fi tọrọ ọ̀sẹ́jú kan àbábọ̀ ọ̀sẹ́jú torí kálukú náà ní fọlá wọn tọrọ ọ̀sẹ́jú ẹ wá sọ nínú ọ̀rọ̀ yín wípé ànábì tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run ẹ lá ànábì tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run ẹ lá ànábì tọrọ lọ́dọ̀ Ọlọ́run
ó béèrè akin lọ́dọ̀ Ọlọ́run Ànábì béèrè lọ́dọ̀ Ọlọ́run ìpè Ọlọ́run ṣe mí lọ́lọ́rẹ ó béèrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ànábì béèrè lọ́dọ̀ Ọlọ́run ó ní Ọlọ́run ṣe mí lé sùúrù Ọlọ́run ní mo ti gbọ́ àmọ́ tún fi nǹkan mẹ́ta kún fún ọ akintọ́ ní sí ọ́ ń sí ọ lákin àmọ́ kọ ọmọ ogun tì ọ́ ẹ wá kọjú sí gbogbo ọmọ Markaz yìí pé bàbá Mudiru lọ́mọ ogun àbí wọn lọ́mọ ogun gbogbo ayé wa pariwo pé bàbá lọ́mọ ogun tẹ́yìn náà sì ń jẹ́ kan nínú àwọn ọmọ ogun bàbá náà albarikola na Muhammad lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí ń jẹ́ ọmọ ogun lára tí yín náà pátápátá kò sí kankan tọ́lọ́run tí ó lọ relegation nù wọn bẹ́ẹ̀ náà wà lẹ́yìn náà ogun ò ní jà yín ogun ìní kò yín lọ ẹlẹ́ẹ̀kejì Ànábì tọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ṣe mí lọ́lọ́rẹ Ọlọ́run ni mo gbọ́ àmọ́ fàásìkí kún torẹ́ ni ó lásìkí ní tọrẹ ẹlọ́lọ́run ṣe bàbá Mudiru lálásìkí àbí wọn ò ṣe lálásìkí wọn èé sì ṣe tùfẹ́ lí alimutatọ́fẹ̀l aláyọjú náà ẹni tó pé tí wọn ẹni tí ó kàn ní òṣò rẹ̀ mọ́ ẹlẹ́kẹta ẹwà Ànábì tọ́ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run wá ṣe mí lé sùúrù Ọlọ́run ni mo gbọ́ àmọ́ àwọn tí kò tí àwọn tí ò ní tán sùúrù náà ni tó ẹ wá dájú pé Ọlọ́run ò dákun má jà tán bàbá Mudiru sùúrù bàbá Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú àníyàn tẹ́ fi sọ̀rọ̀ yìí àníyàn tó dáa ni ẹ̀mí tó mọ́ ni ẹ̀mí tó kílíà ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà àtúnra àwọn eléri burúkú kan tí wọ́n tún yí síbòmí wèrè kan ló ti kọ́mẹ́ǹtì yìí àyín nìsín ó ní irọ́ lọ́pa bí lọ́pa ló kọ́ ni bí ló pa ló kọ́ ni tó bá yẹ pé lọ́pa ń ló bá wí èmi ní ń bá wí nù tó bá yẹ pé irọ́ ló pa ń ló bá wí bàbá Shehu Daudu ní wí o ṣe pé wèrè lè yíò wèrè nu náà ibi tí wọ́n ń lọ ta lẹni tó ṣe júwe láàfá ipe àfáàní wallahi ibi tí kálukú ń fojú sí ọ̀nà símbẹ̀ ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣe àfáà lónìí òun kọ́ lèèyàn fi jà àfáà bọ́ bá fẹ́ dáa tí wọ́n ń pè láàfáà mọ̀ lọ́lẹ̀ ṣe dìrásà àyàtù bàbá wa Sheikh Daud Abdulmajid Alfanla ọba tí ń jàfà lára wọn enébẹ̀rù Ọlọ́run ni wọn ò lójú kòkòrò wọn níwọ́ bíà wọn kì í taná wẹbí wọn è taná wẹbí wọn kì í wá fi owó motivate àwọn èèyàn eléyìí bú àfà ìní máa fi owó ní máa fi ṣe motivation gbogbo tí bá ń jà àfà láyé tó já sí pé ìtí fi ń gbéra rẹ̀ hàn sáyé káyé fi rí ipò òun bẹ òun jà fà àgbà owó bá ní wàláyé lérí ibú àfà ni torí kò ní lọ́la wàláyé kò ní lọ́la gbogbo orú tí ń bá jà fà bẹ́ẹ̀ Al-Qur'ani sọ wípé alẹ́dínà bó ló wí o alẹ́dínà qalu amanna àyà tí mo fẹ́ lò kọ́ àyà tí mo fẹ́ lò kọ́ kíní kan wá máa hún bí mu'mini wá máa hún bí mu'mini kíní kan alẹ́dínà qalu ẹ̀rẹ́ ni aná mi létí ayé àyàn wà máa hún bí mu'mini náà tí wọ́n sọ pé wọ́n láwọn gbọ́ lọ́n gbọ́ wà máa hún bí mu'mini tí wọ́n sì gbọ́ lọ́n gbọ́ wọ́n ń pera wọn láàfá
tí wọn kì í ṣàfà bírú wọn bá wá dé wá sí tí wọn bá ń sọ̀rọ̀ ẹrù pọ́dọ̀ wọn níbẹ̀rù Ọlọ́run pín sí ni kò sì sí tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run bí tí wò ó mọ kò sí nínú ọ̀rọ̀ wọn. ìkan nínú àwọn àfáà wa sọ pé látàtẹ̀mí àhàdán àtàtújárìbáwù fa akitharu nasi shauqun ma bihim samaru. látàtẹ̀mí àhàdán má fọkàn balẹ̀ sọ́dọ̀ ẹnìkan pọ́dọ̀ ẹ̀ lọ́ti rí mọ́nà má fọkàn balẹ̀ sí i lọ́dọ̀ póun ni ó kó ọ délẹ̀ lérí àtàtújà rìbáwù súnmọ́ mọ́ bó lórí pẹ̀lú ẹbí ẹ̀ mọ́ bó lórí pẹ̀lú ará rẹ̀ mọ́ bó lórí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ báwo ló ti rí pẹ̀lú àwọn ọmọ kéwú ẹ̀ mọ́ bó ló ti rí pẹ̀lú àwọn agboolé rẹ̀ mọ́ bó ló ti rí pẹ̀lú àdúgbò rẹ̀ mọ́ bó ló ti rí pẹ̀lú ìlú rẹ̀ wá lọ lè mọ́ bó ló ti rí pẹ̀lú ọba tó dáa àtàtújà rìbáwù. fa akitharu nasi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ń wò ní ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́rí tí wọ́n ń dẹ́ta ní ṣáùkùn ẹ̀gún ni wọ́n o ma bihim samar kò sí èso tá a lè jẹ tá a lè gbádùn lára wọn. èso tá a lè jẹ tá a lè gbádùn kò sí lára wọn. ẹ ṣeun àfáà àgbà Fọdílátù Sheikh Abdul Jalil Fadele àbí wàmínà nasi ẹ ṣeun àyà tí mo fẹ́ lò nánu wàmínà nasi man yaqulu amanna billah آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس إن بيننا ويا من يقول آمنا بالله وما قرأ ولا فا بẹ́ẹ̀ wò wá yà fà ni wá kò sí ní tá a lè gbà fún yàn lọ́dọ̀ Ọlọ́run wàláyọ̀ ní sùn wọn gbàgbà nǹkan fún yàn gbogbo èyí tí wọ́n bá fọlọ́n béèrè Ọlọ́run ní ṣe nǹkan bó sì ṣe míì Ọlọ́run tó fi ṣàdánwò fún wọn ni. wa minan nasi man yaqulu amanna billah ìbẹ nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìbẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ pé àfa làwọn àwọn tán sáré Ọlọ́run àwọn ò fàyè àwọn ará nǹkan míì tó tayọ Ọlọ́run wa bil yawmil akhir tí wọ́n sì ní gbogbo ṣẹ́ táwọn ń ṣe pátápátá kò sí táwọn fi ń wà báwọn ṣe rójú rere Ọlọ́run tó bá dijọ́ gbé dàrí kíámà ni wa ma hum bi mu'minin gbogbo tí wọ́n sì ń sọ ní yálà yàrá ni àwọn ọmọ ni wọ́n mọ ibi tí wọ́n dì sí àwọn ni wọ́n mọ ibi tí wọ́n parí ẹ̀ sí àwọn ni wọ́n mọ ibi tí wọ́n sọ pọ̀ sí àárín wọn pẹ̀lú ọba tó dá wọn kò dáa wa ma hum bi mu'minin afawani kalamuhu asalun kamugarramu sami'an wa fi'luhu basalun subhanallah kalamuhu asalun gbogbo àwọn tá ń sọ yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wọn yín ní ọ̀rọ̀ dùn lẹ́nu wọn bí oyin ìlọ̀rọ̀ ṣe dùn lẹ́nu wọn tẹnu wọn dùn tẹ́ bá ń tú àyà Kùránì tá ń tú gbogbo ẹ̀ tá ń tú àdìsí tí wọ́n ń tú orin yóò wá dùn lẹ́nu wọn kàlámù asàlò ẹ wà ní káì àwọn eléyìí bẹ̀rù Ọlọ́run kàmùgárà mùsẹ́mìàn mélòó gbà tọrọ wọn ti tàn wọn ti ń gbọ́ wọn tọrọ wọn ti tàn wọn jẹ kàmùgárà mùsẹ́mìàn mélòó ẹni tí wọ́n ti fọ̀rọ̀ kó bá tóun rò yí kó òdodo ni wọ́n ni tí wọn kò mọ̀ pé fẹ́ẹ̀kì ni wọ́n ayé tá a wà yìí tó yẹ pé fẹ́ẹ̀kì àfáà ló pọ̀ fẹ́ẹ̀kì àfáà ló pọ̀ láyé tá a wà ń bẹ̀ yìí duplicate àfáà ló pọ̀ láyé tá a wà ń bẹ̀ yìí
gbogbo tí ń jí àfà láyé tó bá já sí pé owó ló bá rù lérí báyìí tó ṣe pé àsìkí ní fi hàn sáwọn èèyàn, wàláhì fèkì àfà ni láyé àti níwájú Ọlọ́run. gbogbo tí bá jí àfà láyé tí kìí ṣe ọ̀rọ̀ ọmọ lóru sérí, tí èsè pọ́rọ̀ mímọ̀ ẹ ló tóbi nínú ẹ̀mí rẹ̀, fèkì àfà ni, duplicate ni. gbogbo tí máa ń jí àfà tọ́já sí pé gbogbo ẹni tí ó máa ná sáà àbí tí ó máa ná fásà láyé àwọn agìnìyà ni, innahu da'ima yunafisuna al-agniya, tó pé dédé bí olówó tí ń ṣe lòun náà fẹ́ máa ṣe, wàláhì fèkì àfà ni, wàláhì tàláhì, wàláhì fèkì àfà ni, kìí sọ original. kálukú padà síbi ìtàn àwọn tí wọ́n jó original nínú àwọn àfà, kálukú padà àwọn tí wọ́n jẹ́ original nínú àwọn ẹni Ọlọ́run, kálukú padà síbi ìtàn wọn. ẹjá lọ lè wò bó ni wọ́n ti lu ayé wọn. yóò máa wá dùn mí, ẹ máa wá sọ gbogbo ọ̀rọ̀ yìí, ẹlòmíì ò tún wá ní gbọ́ yé. ẹnìkan tó ń sọ fún yín jẹ́ kíní kan bóyá nítorí tọ́ ní ni mo gbọ́ sẹ́ tálíkà ní mi, àmọ́ tálíkà àtọ̀lọ́n ni, tálíkà àtọ̀lọ́n torí èmi èso lùsì. wallahi ana lastu miskina innama ana fakir, ana fakir. ọkọ̀ tọ́lọ́n sì pé gbogbo wa nánu. Allahu huwal ganiyyu wa antum lil fuqara. Ọlọ́run nìkan ni ganiyyu, gbogbo wa fúkọ̀rá ò ní wa. ẹlòmíì náà tó yẹ pé owó orí ò bọ́ èèyàn mẹ́wàá, gbogbo tó ní tẹ́ bá kí èèyàn mẹ́wàá bọ́nú rẹ̀ ayé rẹ̀ bàjẹ́ nù. òun náà máa wá sakọ, yóò máa wá ṣe tẹlẹkù ń ta pé gbogbo nǹkan lòun ti ní. kí ló ní tí kálukú ò farabalẹ̀? kí ló ní tí kálukú tí ò farabalẹ̀? kí ló ní tí kálukú ò padà sọ́dọ̀ Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run? ẹ wòye sí báwọn àfáà ńlá ti ń lo ayé wọn. Maulana Sheikh Dawood Abdulmajid Alfa-Ńlá, ẹ wo bí wọ́n ti ń lo ayé wọn. wọ́n ti ń gbọ́ ohun tí wọ́n bọ̀, ẹ̀yin ò tí exist. ayé ti mọ̀ yín, ayé ti mọ̀ wọ́n, wọ́n è mọ̀ yín. tó bá já sí pé rúbi tẹ́ ẹ gbé gbà yín làwọn náà fẹ́ gbé gbà ní láti gbà náà, ẹ máa wò wọ́n lókè dìsínà ni ẹ̀ ní bá wọn. àmọ́ èyí tó jẹ yín lógún kó jẹ wọ́n lógún. tí wọ́n bá pè wọ́n lọ Morocco, ìmọ̀ gidi wọ́n lọ lè túlẹ̀ mẹ́. tí wọ́n bá lọ pè wọ́n lọ gbogbo tí jẹ́ dúwálù àrọ̀bíyà pátápátá, ìmọ̀ gidi ni wọ́n lọ lè túlẹ̀ mẹ́. kí lẹ̀yin lè ṣe tí ẹ bá tún fẹ́ dì sí fún ara yín, tẹ́ fẹ́ tan ara yín, tẹ́ tún wá fẹ́ tan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí eré wọn ti dàrú? ẹ máa wá sọ pé ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ làáfà. ẹ yànnà náà rẹ̀ fún wa, ẹ ṣàlàyé ìyàtọ̀. ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ làáfà. ẹ yànnà náà rẹ̀, ẹ ṣàlàyé tó fi yàtọ̀. torí àlìwúlà máa ń wù níta nábì wínú àdísì tẹ́yìn náà sí lónú tẹ́ bá fẹ́ pẹ̀rọ ayín láàfá. ẹni àlìwúlà máa ń wù warasatul anbiya, àdísì tẹ́ lónú. àyà kùránì tóun náà sọ tó fi dákọ̀ àwọn àfá náyà tẹ́ tó máa ń lò ní pé innama yakhshallaha min ibadihi al-ulama'u. àyà tẹ́ lò náà nù kálímà ulama'u, ibo ni ó ti wá? min ayna ushtuqqat hadhihi al-kalima, bó ni wọ́n ti fa kẹ́lìmọ̀ yẹn jáde? wọ́n fa láti bí al-ilmu, ìmọ̀. àti bí al-ilmu wọ́n ti fa jáde, ìmọ̀.
ibẹ̀ ló ti jáde. Tí ó bá wá já sí pé ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ ni àfáà, ẹ dákun ẹ mú lárúbáwá àfáà jáde tí ẹ bá ṣe wúlà mọ́ ẹ mú jáde. Lárúbáwá tí ń jẹ́ àfáà ẹ mú jáde. Ẹ wá ń gbé ọlá fowó, ẹ wá ń yẹ̀yẹ́ mímọ́, iyì tí yín náà wá ń bàjẹ́ ẹ mọ̀ tọrọ là yín ń bàjẹ́. Gbogbo ń tẹ́ ń fò ní yín ṣe ń túmọ̀ ń júwe pẹ́ ní lọ́la. Ẹ ń compete pẹ̀lú àwọn olówó, ẹ ń compete pẹ̀lú àwọn ọlọ́lá. Kí ló dé tẹ́ compete pẹ̀lú àwọn ẹni mímọ́? Ṣẹ́ẹ̀ṣẹ́ júwe láàfà, ṣẹ́ẹ̀ṣẹ́ fi ṣe àpèjúwe etí ń jàfà. Wallahi ẹ ṣe fi ṣàpèjúwe àfà. Àfà ní kàlámù àṣàlọ́n, ọ̀rọ̀ ẹnu wọn ó dùn níbi oyin o. Kàlámù àṣàlọ́n, ọ̀rọ̀ ẹnu wọn dùn. Tábà ṣe wá sí ẹni fẹ́ ká dákẹ́ mọ́ ìrọ̀ wá sí ẹja, wá sí ẹja. Nínú tàkà tí a gbọ́ ó rọrùn kó wà nínú àwọn àkàbárù kásíbà yumkin sàmọ̀ pé eríṣiríṣi ìwàyàtù náà ló wá tó pé ẹ̀mí tí ẹ náà máa sọ fún pé eléyìí kò lọ gan akílán. But ìmí ń bẹ tó lè wá bẹ́ẹ̀ tí ó ṣe é ṣàkàwé. Wọ́n láyà náà Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n lárakùnrin kan bẹ ìmọ̀ lọ lè pa ẹja, ìmọ̀ lè pẹja. Ìgbà tí ó wá jáde láàárọ̀ ọjọ́ náà àtòun àtìyàwó àtàwọn ọmọ wọn ní nǹkan kan tí wọ́n jẹ. Ló wá sọ fún àwọn ìyàwó rẹ̀ pé tó ẹbẹ lọ́n fún mi kọ́ lọ́n fi mi ṣe kòńgẹ́ kí n rí tá jẹ mú wálé. Ó fi wá lodò. Ìgbà tí ó ju àwọn rẹ̀ sódò, Ọlọ́run ṣàánú ló bá mẹ́ja kan. Irun rẹ̀ dùn ipe tó àti rí tá jẹ. Yóò gbẹ́jà yìí jáde báyìí, bẹ́jà tí ṣe bí ṣe ń pariwo láìláìláìláìláì ṣẹ́ni kó jọ àwọn àkàbárù kásíbà tó tọ́. Àmọ́ káfíṣà kàwé lẹ́jà bá sí láìláìláìláìláì. Ó wá gbé ó wá ní ẹja tí ṣe láìláìláìlá èmi ò ní lè jẹ́ o bèèlè táwọn ará ilé mi ó jẹ́ mẹ́. Ó bá gbé ẹja náà ó gbé lọ́dọ̀ ànábì ló tó yìí jẹ. Ó gbẹ́jà yìí lọ́dọ̀ ànábì ògà ẹja tí ṣe láìláìláìlá èmi ò lè jẹ́, ẹ lè gbé fún Abubakar. Abubakar ní ẹja tá ànábì ò jẹ lèmi ò wá jẹ, ẹ lè gbé fún Umaru lẹ́ja tá ànábì ò jẹ tá Abubakar ò jẹ lèmi ò wá jẹ, ẹ lè gbé fún Usmanu. Wọ́n gbé dọ́dọ̀ Usmanu lá ànábì ò jẹ, Abubakar ò jẹ, Umaru ò jẹ, èmi ò wá jẹ, ẹ máa gbé lọ́dọ̀ Ali. Wọ́n nígbà wọn gbé dọ́dọ̀ Ali ní Allahu Akbar, ó ṣe wá ṣe dédé báyìí. Ìtajẹ náà là ń wá tẹ́lẹ̀ ìmọ̀ ṣe láìláìlá ni ìbá ṣe láìláìlá láwọ̀ ẹnu rẹ̀ adénú ìlọ́wọ́ àtẹ́ nígbà tí tọ́lọ́dẹ́jọ́ àwọn sódò. Ẹ bá ń kojú rẹ̀ bátá irú wá sí tẹ̀sínú. Yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. Àfáà Muhammadu Awwal Abubakar ẹ̀sìn mo dúpẹ́ àwọn náà máa wá àyà yìí wá fún mi. Ẹ ń tanra yín ẹlẹ́ǹtàn lọ́hùn, ọba tí ò ṣe tán, ọba tí ò ṣe tán ẹ lọ lọ́hùn. Kàlámù àṣàlọ́hùn, ọ̀rọ̀ wọn dùn. Kàmùgẹ́rọ̀mù sẹ́mìán, mélòó àwọn tọrọ wọn ti kó tàn jẹ bá, tọrọ wọn ti deceive. Mélòó àwọn tó pèsè sí bẹ́ẹ̀ tí ń lo ayé yín ó ti bà ayé wọn jẹ́, tí kálukú wọn náà ń wá tí ó sọnù kiri. Àfáà Abdul Jalil ẹsẹ̀un atamuruna an-nasa bil birri
mélòó mélòó ẹni tó gbọ́rọ̀ lẹ́nu yín tó yẹ pé gbígbọ́rọ̀ ẹnu yín ń ló fi sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò fẹ́ sáré ẹlẹ́lẹ́rẹ́ ẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ léré. Mélòó mélòó ẹ dákun ẹ máa bá tẹ love and like ẹ dákun love and like ẹ dákun love and like ó dàbí pé data yẹn ló fẹ́ tán, data ti fẹ́ tán ni ẹ ń lọ bí kí n ara ń dọ̀pọ̀ ẹ̀ nánu tó ní tí mo wá fẹ́ fi parí ẹ̀. Ìkan nínú àwọn akọrin òun ló sọ wípé wà máa yẹsìnà ilé máa rúfà fígèrè ahàlìhì yòlákìlẹ́dì làkọ̀mùjírù mẹ́hàmẹ́rì. Sẹ́rí lábẹ́ orin tí mo kọ yìí ìkà kékeré kan bẹ́ẹ̀. Ìkan nínú àwọn lárúbáwò oko kẹmọ́ tó máa wọnú ọkọ rẹ̀ lọ kó má pẹ́ ń gbé àyíká ayé sí mapá kíkanjú èèyàn ni. Àwọn kan ni wọ́n wá ń bọ̀ wá láti ìlú kan, wọ́n wá pàdé Ummu Amir. Ntí lábá ń pè ní Ummu Amir ó ní abo àmọ̀tẹ́kùn ni wọ́n ń pè ní Ummu Amir. Àwọn bá rí pé àwọn tá a sì sọ yìí ọdẹ ni wọ́n. Báwọn ti rí báyìí pé ọwọ́ dẹ ní wọ́n bá ń lé kìtàkìtà ó ti rẹ abo àmọ̀tẹ́kùn yìí náà. Nígbà tí ó ṣe báyìí dé orílẹ̀ bàbá yìí bó ti sáwọ bẹ̀nu ó sáwọ nù lé náà. Ó sáwọ inú ilé lárúbáwò kò yìí. Ìgbà tó sáwọ bẹ̀ ìní lárúbáwò kò yìí bá wò pé àmọ̀tẹ́kùn nínú ilé mi ẹranko yàní hayawanu muftarishi ni ẹranko tí pààyàn jẹ ni. Ojú tí ó bù òkè báyìí ó ráwọn ọlọ́dẹ tí ń lé bọ̀ ó ti wá rí i pé ó sá di òun nù. Ẹ dákun mo fẹ́ ká rí kùmọ̀ mú nínú ìkáyà yìí. Ó wá jáde sáwọn ọdẹ tí ń lé bọ̀ ó ní kí lẹ ń fẹ́. Wọ́n lẹ́ran ẹran táwọn ń lé tó sáwọ́yà yìí ẹ làwọn ń fẹ́. Ó ní ẹ̀rí wípé ó ti sá di mínú ó ti fara tì mí lópin ìgbà tó bá sì wá ń yà yín kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún un tí ìdá ọwọ́ mi yóò bá bọ́lẹ̀. Wọ́n rí i pé ẹni yìí ti dìde ogun sáwọn, wọ́n pẹ̀yìn dà wọ́n lọ. Ó wá wọlé padà ó lọ lè bá abo àmọ̀tẹ́kùn yìí. Ó wá wò ó rí i pé ó ti wà tàbán ó rí i pé yàní ó ti wà stressful. Ìdààmú ti bá ebi tí ń pa á. Ó wá lọ síbi nǹkan ọ̀sẹ̀ rẹ̀ ó wá lọ lè fún wàrà ó wá gbé fún ó wá mú wàrà wọn. Ẹ̀yin náà wò àmọ̀tẹ́kùn tí pààyàn jẹ. Ìgbà tó mú ara rẹ̀ wá balẹ̀. Inú arákùnrin yìí wá ń dùn ìpè ẹ̀dá Ọlọ́run ni Ọlọ́run wá ṣàánú ó jẹ́ kí n rí oore ṣe fún ẹ̀dá Ọlọ́run tó dá bíi tèmi. Ó wá filẹ̀ kò nẹ́la títí ilẹ̀ fi ṣú. Àmọ̀tẹ́kùn náà lọ títí ọkùnrin yìí fi sùn. Ó wá sùn pẹ̀lú fọ̀kànbalẹ̀ àti dùnnú ipò òun rí dáadáa sí fẹ́ dá Ọlọ́run bíi tòun. Àmọ́ ńgbà tí ó di lóru àmọ̀tẹ́kùn yìí kàkà tí ó fi oore tí ó fi san oore tí ó fi dá oore padà sọ́dọ̀ ẹni ó ṣoore ó jálu ẹni tó gbà tó fún un lóúnjẹ jẹ ó bẹ́lù ó sì fa inú rẹ̀ ya ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀. Allahu Akbar. Ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ó bá jáde. Ìgbà tí kan nínú àwọn àbúrò rẹ̀ tóun wá dé láàárọ̀ ó bá pẹ́gbọ́n òun ti kú kalẹ̀. Ó ti wá mọ̀ yí pé ẹni tí ó ṣiṣẹ́ yìí òun náà ni
abo àmọ̀tẹ́kùn tó gbà sínú ilé ìwọ̀n tọ ẹsẹ̀ rẹ̀ títí tó fi débi tó wà ó wá ju ọ̀kọ̀ lù ó fi wá pa òun náà. òun ló wá kọrin yìí pé wà máa ń yẹ sínú ilé ma'rufa fi gẹ́rì àlèhè yòlákì lẹ́dí làkọ̀mùjírò mẹ́ àmìrìn. wà máa ń yẹ sínú ilé ma'rufa fi gẹ́rì àlèhè ẹni tó bá sí oore rẹ̀ síbi tí òye ó ṣe sí. àwọn tí ò yẹ kóre wá kàn ni wọ́n pọ̀ nínú ayé, àwọn tí ò yẹ kóre wá dọ́dọ̀ wọn àwọn ni wọ́n pọ̀ nínú ẹ̀dẹ́ èèyàn, pàápàá jùlọ nílùú wa nílẹ̀ Yorùbá tá a wà ń bẹ̀ yìí. àwọn tí ò yẹ kóre wá dọ́dọ̀ wọn ni wọ́n pọ̀. ṣebí gbogbo àwọn tí Sheikh Adamu ṣoore fún ni, ṣebí gbogbo àwọn tí Sheikh Adamu ṣoore fún ni. wàmọ̀ yẹ́sìnà ilmarufa fi gẹ́rẹ̀ àlì, gbogbo àwọn tẹ́ẹ̀rí ní mọ́ríkàsì tí wọn ò kúrò ní mọ́ríkàsì wọn, tí wọn ò fi mùdírù lẹ́hun, tí wọn ò padà lẹ́yìn mùdírù, tán dúró ti mùdírù níwájú lẹ́yìn lọ́tún lósì, àwọn tó yẹ ká ṣoore fún tá a ṣoore fún nù. ẹni ó bá yẹ ká ṣoore fún tá a ṣoore fún, irú wọn ni wọ́n dóore mọ́, ẹni wọ́n foore san oore. wọ́n máa ń yẹ̀sìnà ilẹ̀ ma'rufa fi gẹ́rẹ̀ àlì, àmọ́ bí èèyàn bá ti sí oore ṣe tọ́ ṣoore fẹ́ni tí ò yẹ kọ́ ọ ṣe fún, yùláàkì lẹ́rì lákọ̀ mùjírò mẹ́ àmì rẹ̀, irú tí ẹni tó gba abo òkòkò tó gbà lọ́wọ́ ọkú tó fẹ́ pa, irú téńtọ̀ ń bá padà pàdé, irú rẹ̀ lòun ló pàdé. Sheikh Adamu sí oore fáwọn tí ò yẹ kéèyàn sóore fún. Sheikh Adamu sí oore fún àwọn tí ò yẹ kó oore Sheikh Adamu dọ́dọ̀ wọn. ń ló fi já sí wípé gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń tàpá, àwọn tí ń sọ̀kò, àwọn tí ń sọ òdì ọ̀rọ̀ sí ààyè òní, àwọn tí ò yẹ kí Sheikh Adamu ṣoore fún ni. torí gbogbo ẹni tí ò bá yẹ lóore, gbogbo orú wọn ẹni jásí pé bàbá ṣoore fún wọn, wọn kì í fi irú oore bẹ́ẹ̀ san oore, nǹkan míì wọn tún padà máa fi san oore fún ni. afọlábáyà fi bẹ lọ́hùn, afọlá náà Muhammad fi bẹ lọ. Mudirul Markaz, Ọlọ́run báwa nàró mùdírù yẹnyẹn, dákun Ọlọ́run, dákun Ọlọ́run báwa nàró mùdírù yẹnyẹn, dákun wọlá pé kò sí ti parí òká, kò sí ń tágbára rí ò lè ṣe, kò sí tí Ọlọ́run ò jùlọ. Ọlọ́run nàró mùdírù yẹnyẹn, fẹsẹ̀ mùdírù tẹ́lẹ̀, dáàbò àlàáfíà ara tó péye pátápátá, Ọlọ́run dá padà sára mùdírù. gbogbo etí ń jẹ́ eríkè ara wọn látòkè délẹ̀ tó nídìí àlàáfíà, Ọlọ́run dá padà sára mùdírù. wọlá ná Muhammad lọ́dọ̀ rẹ̀, wá wọlá bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ olólùfẹ́ mùdírù látòkè délẹ̀ nínú markasi yìí àtàwọn tí wọ́n ṣe markasi yìí, tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run, tí wọ́n nífẹ̀ẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam lára bàbá náà. Ọlọ́run má fi àìsàn sí ẹnì kankan, má fi àìsàn má fi sí ẹnì kankan, má wàá fi àìsàn sí aṣọ ẹnì kankan, má fi àìsàn má fi sí alásùnmọ́ ẹnì kankan. wọlá ná Muhammad lọ́dọ̀ rẹ̀, ṣàánú wa Ọlọ́run, gbàdúrà wa Ọlọ́run, fi wá láyà balẹ̀, jẹ́ àjẹjà ni Ọlọ́run má jẹ́ ọjọ́ jẹ wá, wọlá nàbí wa Muhammad
wala nabi wa Muhammad wala nabi wa Muhammad. Bàbá mi àgbà bàbá Wazirul Markaz àbáyé dúpẹ́ àkìyàn kú eríire. Èmi máa pera mi ló kọ̀ọ̀kan, èmi fúnra mi náà ni máa dára mi pé bẹ́ẹ̀. Èmi máa pera mi ní Wazirul Wazir. Iza kunta Wazirul Markaz wa ana waziruk. Tí bàbá wa Al-Abrar tí wọ́n bá jẹ́ Wazirul Markaz máa ń fà lótí náà ń jẹ́ Wazirul bàbá Wazir. Èmi a máa wá pera mi ní Wazirul Wazir. Bàbá akínyẹn kú eríire náà ọlọ́njọ́ kalẹ̀ ọlọ́njọ́ kalẹ̀. Bàbá Mudiru wọ́n sọ lójú gbogbo ayé gbọ́ wọ́n lélẹ́yìí láwà ní tẹ́wé yẹ ṣiṣẹ́ rẹ̀ ni kì í sàràbùn wọn wá tọrọ rẹ̀ fún yín ẹ ṣiṣẹ́ rẹ̀ ni ẹ qualify fún ni. Gbogbo ọjọ́ tẹ́ sì ń ṣiṣẹ́ yìí kéé pẹ́ ń ṣiṣẹ́ náà nítorí pé ẹ fẹ́ wé láwà ní kankan. Ṣẹ́wárí èyí tí wọ́n wé yín òní èyí tí wọ́n wé yín láwà ní òní èní ní o nínú èrè tẹ́jẹ o wàláyé nìní nínú tẹ́jẹ lérè èrè táyé yàyín àti tàlkìyàmà yóò wá fi gbogbo tẹ́ ẹbí lọ́mọ Ọlọ́run wá fi san yín lẹ́san dáadáa. Albarikola na Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà bàbá wa agbára rẹ̀ abẹ́rẹ́ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wazirul Markaz iyì yín Ọlọ́run jọ máa pọ̀ sí ọlá na Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo iye wa látòkè délẹ̀ tájọ́ lólùfẹ́ tọ́lọ́run ajọ́ lólùfẹ́ àná Muhammad Ọlọ́run gba aláyé àsìkí sàlékún àánú rẹ̀ fún wa sàlékún gbàláyè fún wa sàlékún ìtẹ̀síwájú sàlékún rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá na Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Ya Rabbi yassir Ọlọ́run fara dẹ̀ wá ni wàlá tu'assir Ọlọ́run má fara nẹ̀ wá waj'al umurana sahlan yasira gbogbo àlámàrí ọ̀rọ̀ wa Ọlọ́run jọ máa rọrùn fún wa ni. Ya Rabbi yassir Ọlọ́run má fi bí pa wá o àti jẹ àti mu àti ná àti lò Ọlọ́run má jẹ́ sọ̀rọ̀ fún wa wàlá tu'assir Ọlọ́run má dínà má wa Ọlọ́run gbogbo tí máa dínà mẹ́ta Ọlọ́run má ṣàkàkù lọ́nà fún wa waj'al umurana sahlan yasira gbogbo àlámàrí ọ̀rọ̀ wa Ọlọ́run má ṣe ń rọrùn fún wa ni. Ya Rabbi yassir gbogbo bí tí kálukú wa náà kan orí sí Ọlọ́run jẹ́ kó rí máa wá bá wa ń bẹ̀. Wala tu'assir ibi tá àrùn kan orí sí Ọlọ́run jẹ́ kó rí máa wá bá wa ń bẹ̀. Májọ náà wó tì májọ náà wá dí waj'al umurana sahlan yasira Ọlọ́run jẹ́ máa rọ̀ wá lọ́rùn ni o máa fà wá sókè sí o máa ṣàánú wá sí afọlá náà Muhammad fi bẹ́ẹ̀ lọ́n ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim.